lórí ètò Bitter Truth. A kí yín ẹ kú déédé àsìkò yìí. A kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ lákòókò yìí ná, torí pé èyí tó wà nílẹ̀ ó ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn. Èyí tó wà nílẹ̀, nǹkan tí àtonílé àtàlejò tí wọ́n gbọ́dọ̀ jọ fọwọ́sowọ́pọ̀ lé lórí ni. Kò sí kọjá ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé yìí, nítorí fídíò kan jáde lẹ́nujọ́ mẹ́ta yìí tó ń káàkiri orí ẹ̀rọ ayélujára. Èmi rí fídíò náà níbi tí afẹ̀míṣòfò ajínigbé kan tó ti bá arábìnrin kan tó wà ní àkàtà wọn tí wọ́n jí gbé tó ti ń bá lò pọ̀. Mo farabalẹ̀, mo béèrè, mo wádìí. Àwọn kan ní fídíò yẹn kì í ṣe ní ìsìn. Wọ́n ní fídíò yẹn àti tó ọdún méje mẹ́jọ. Àwọn kan ní 2020 ni. Gbogbo ẹ̀ òótọ́ ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ni wípé àwọn agbésùmọ̀mí wọ́n fipá bá àwọn obìnrin tí wọ́n jí gbé lò. Number one, ó ṣẹlẹ̀, kì í ṣe nǹkan tó dára. Èèyàn nídìí àti gbàdúrà sọ́lọ́run. A dẹ̀ ń gbàdúrà yẹn, kì í ṣe pọ́lọ́run ò gbọ́, ṣùgbọ́n àwọn ìjọba wa wọn ò ran àdúrà wa lọ́wọ́. Níbi tírú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀, nǹkan tó lè pààyàn lẹ́kún ni. Kì í ṣe nǹkan tí àwọn obìnrin tó wà lákàtà wọn tán bá fi wọ́n lẹ̀ tán lè padà wá wí tán bá délé. Oríṣiríṣi nǹkan tí àwọn afẹ̀míṣòfò agbésùmọ̀mí yìí tí wọ́n ń ṣe, ó ti kọjá pé ẹ̀sìn kan ni wọ́n ń defend. Nítorí ìdí èyí, mo fẹ́ rọ̀ wá àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì, mùsùlùmí, àtẹlẹ́bọ, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni o. Èyí tó ń lọ yìí, èèyàn ò mẹ́ni tó lè kàn. Mufti Ìwó sọ̀rọ̀, ó ní láìsí ẹ̀sìn Islam èèyàn ò lè rí Ọlọ́run, ẹ̀sìn Islam ló dáa jù. Irú àwọn èèyàn yìí láwùjọ kì í ṣe àwọn tó yẹ kọ́rọ̀ wọn máa tà, torí pé ẹ̀sìn tí Ọlọ́run gan lọ́wọ́ sí kò sẹ́ni tó mọ̀ ọ́. Kò dẹ̀ síbi tí ò sí ẹyin burúkú láàrin ẹ̀sìn àtẹlẹ́bọ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. Wọ́n láwọn tó dáa, wọ́n láwọn tí ò dáa. Now, ní nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí, ìbá àjogún ọdún ló ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn, èmi bí ẹnìkan, mi ò lè wò ó pààyàn lẹ́kún. Ó pààyàn lẹ́kún. Bẹ́ẹ̀ bá dẹ̀ wò ó, ìdí tí mo fi ní ká fọ̀rọ̀ ẹ̀ sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá náà ni wọ́n ti ń jáde nílẹ̀ Yorùbá pé ìtó ń lọ yìí nǹkan aburú ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti jáde fún Mufti Ìwó pé ọ̀rọ̀ rádaràda ló ń sọ jáde lẹ́nu. Ọlọ́run ò dẹ̀ ní sọ̀kalẹ̀ wá kó wá ràn wá lọ́wọ́. Bóò ni àwọn obìnrin yìí tí wọ́n ń jí kó yìí ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ewu? Bóò làwọn ọkùnrin ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ìdààmú? Àwọn ará bí ò sinmi, wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lọ. Báwo nínú Ọlọ́run ṣe fẹ́ dùn nígbà tí wọ́n fi tipátipá tí wọ́n fi ń mú àwọn tó wà lákàtà wọn, tí wọ́n ń bá wọn ṣèṣekúṣe, tágbára ìjọba ò sì tíì ká wọn. Wọ́n tó ya fídíò ẹ̀. Kò sọ́mọ ìjọba láàrin wọn, kò sọ́mọ ẹbí wọn ń bẹ̀. Báwo la ṣe fẹ́ ṣe? Bẹ́ẹ̀ ìgbéyàwó tó pa àwa àti nọ́ọ̀tì pọ̀, ìgbéyàwó náà ti expire, ṣùgbọ́n àwọn olóṣèlú yìí
wọn ò ṣetán láti jẹ́ kó ní kálukú wà láyé ẹ̀ níbi tó ti yẹ kán pe ìpàdé pé kájọ sọ ṣáàṣì lè tẹ̀síwájú. Wọ́n fi tipátipá ṣerú nǹkan báyìí. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn afẹ̀míṣòfò yìí gbogbo obìnrin tí wọ́n bá ti jí kó ni wọ́n ń bá lò pọ̀. Bóbìnrin kan bá escape lọ́wọ́ wọn láì bá wọn ní ìbálòpọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jí wọn kó, yọ́fẹ̀ jẹrọ. Kí ló tọ́ sí wa? Kó ní kálukú wà láyé ẹ̀ ló tọ́ sí wa. Ṣé àwọn nǹkan tó ń ṣe báyìí, àwọn èèyàn tó ń ṣe báyìí ni àwọn gọ́fmẹ̀ntì ilẹ̀ Haúsá, ilẹ̀ Fúlàní ni wọ́n ń sọ pé wọ́n repent? Àwọn ni wọ́n ń dá padà sáàrin àwọn ènìyàn tí wọ́n ti kọ́ nípa ìbálòpọ̀ fúnra wọn ní tipátipá, wọ́n dẹ̀ ń dá wọn padà sáàrin èèyàn. Wọ́n ń dá wọn padà sáàrin sójà, wọ́n padà gbàbọ̀dè fáwọn ológun. Ṣé kán padà sígboro, ẹni kan fi tipátipá kọ́ bí wọ́n ṣe máa bá wọn gbé? Àwọn tó jẹ́ pé inú igbó ni wọ́n fi ń ṣelé. Ṣé nǹkan tó dáa leléyìí tágbára orílẹ̀-èdè Nàìjíríà tí ò ká wọn? Bí a bá ní kọ́lọ́hun ó gbà wá, ọ̀nà wo la fẹ́ gbà tá a fi ní sunkún lójoojúmọ́? Torí ẹkún láwọn tí wọ́n jọ pè wá lẹ́yọkan ẹ̀ ni wọ́n ń dá sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà, ṣùgbọ́n àwọn Fúlàní Nàìjíríà bíi Gúmí wọ́n ń wà lẹ́yìn wọn, wọ́n sì ń sọ pé dandan a gbọ́dọ̀ bá wọn gbé. Bẹ́ẹ̀ kò dẹ̀ sí ní tó ṣẹlẹ̀ sáwọn Gúmí, kànràn bẹ́ẹ̀ wọ́n tún lérí mọ́jọba ni pé kò sẹ́ni tó lè ní káwọn ó mọ́ rìn, kò sì sẹ́ni tó lè ní kán mọ́ rìn lóòótọ́. Ṣùgbọ́n gbogbo obìnrin tó wà lábẹ́ àkàtà àwọn ará bíi inú ewu ni wọ́n wà. Bọ́ bá yá wọn á ní prodigal son ni wọ́n. Àwọn náà wọ́n padà ronú pìwàdà. Ṣé wọ́n ṣépè fórílẹ̀-èdè Nàìjíríà ni? Tó jẹ́ pé ojoojúmọ́ ẹ̀kún. Kí ló dé tí ẹ̀ jẹ́ kó ní kálukú wà láyé ẹ̀? Kẹ́ẹ̀sì fóníkálukú láyè kó dáàbò bora ẹ̀. Ìyẹn àríyẹn gbọ́. Sọ yẹn jáde. Wọ́n ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sùn tipátipá, kò dẹ̀ sí nǹkan kan tẹ́nìkankan rí ṣe sí. Gúmí ní àwọn ìjọba mọbi tán wà, ìjọba ò fèsì. Kí ló dé tí àwọn obìnrin wa wà nínú ewu, táwọn ọkùnrin wà nínú ìjàngbọ̀n? Báwo la ṣe fẹ́ bọ́ nínú wàhálà yìí? Ìfipábánilòpọ̀ lákàtà àwọn ajínigbé la gbé yẹ̀wò lónìí. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, àbòlú dọwọ́ yín, ó sì ń pẹ́ jù, nítorí wípé mi ò lè wá kú kì í joyè ilé bàbá rẹ̀. Kọ́lọ́run ọba kó jọ̀ọ́ kó ṣàánú wa lórílẹ̀-èdè Nàìjíríà.